ìjà wòlíì méjì mà lélẹ́yìí o. Primate Ija Ayodele àti Satguru Maraji wọ̀yá àjà nítorí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o. Kí ló dé, kí ló fàjà láàrin alàgbà ìjọ méjì? Eléyìí ò ṣẹ̀yìn ìran àsọtẹ́lẹ̀ tí Primate Ayodele ti sọ kalẹ̀ nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, eléyìí tó mú kí Guru Maraji ó sọ̀kò ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí i, tí ọ̀pọ̀ sì ń wòye ẹ̀ wípé ọ̀rọ̀ yìí ò wá pọ̀ jù, kí ló ṣeé ṣe kó jẹ́ èsì ọ̀rọ̀ tí Primate Ayodele máa dá padà fún Guru Maraji, nítorí ọ̀rọ̀ yìí ó kọjá àfẹnuròyìn o. Ọ̀rọ̀ ìran Primate Ayodele tó dá wàhálà kalẹ̀ ọ̀hún ó ní pé ó ní bó ti lè wù kí ààrẹ Bọ́lá Tinubu ó gbìyànjú tó láti wá solution sí ìlàkọjá táwọn ọmọ orílẹ̀-èdè yìí tà ń dojú kọ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. Ó ní kò ní ṣe èso rere kankan nítorí kò sí ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà lọ́wọ́ Tinubu o. Primate Ayodele ló tún ṣàlàyé láti inú ẹ̀mí pé ìjọba yìí ó kàn máa ṣiṣẹ́ lásán ni o, wọn ní àṣeyọrí kankan sí ìṣòro orílẹ̀-èdè yìí, pé ṣe ni nǹkan yóò túbọ̀ máa le kókó sí ni tí wọn ò bá ṣe àmójútó ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Primate Ayodele tún ṣàlàyé pé àánú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣe àwọn, nítorí àwọn ò mọ ìgbà tí Nàìjíríà ó tó bọ́ nínú wàhálà, ìṣẹ́ àti òṣì tó ń bá wọn fínra ní Nàìjíríà. Bàbá Primate Ayodele ní àtúntò gbọ́dọ̀ bá bí wọ́n ṣe ń ṣe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, bí bẹ́ẹ̀ kọ́ nǹkan kó tún máa le kókó sí ni. Àsọtẹ́lẹ̀ ìran yìí ò ní Satguru Maraji bínú sí tán sì fòkù ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Primate Ayodele pé òjíṣẹ́ Ọlọ́run gidi kì í sọ̀rọ̀ báyẹn, pé báwo ni bàbá Ayodele ò ṣe máa sọ irú ọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí ààrẹ Tinubu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Satguru Maraji sọ, ó ní pé bóò ni òjíṣẹ́ Ọlọ́run ṣe máa wà tí àwọn èèyàn kò ní gbọ́ ìròyìn ayọ̀ kankan láti ẹnu rẹ̀, àfi kìkìdá ọ̀rọ̀ àti ìran ìbànújẹ́ àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtàjẹ̀sílẹ̀, ẹkún, òṣè àti ìpayín keke ní gbogbo ìgbà. Ó ní pé àwọn òjíṣẹ́ Ọlọ́run tá a mọ̀ nínú Kùránì àti Bíbélì, ìròyìn ayọ̀ náà máa ń mú wá fáwọn èèyàn, pé káti ẹ̀ wá ní ìran ìbànújẹ́ náà ni wọ́n fi hàn Primate Ayodele ní tòótọ́. Ó yẹ kí ó tiẹ̀ fi àdúrà yí ìran náà padà sí ìdùnnú ni, kì í ṣe pé kó wá mọ kó ọkàn àwọn èèyàn sókè nínú gbogbo ọ̀rọ̀ ìran rẹ̀ ní gbogbo ìgbà. Satguru Maraji tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní àwọn ìran yìí máa ń jẹ́ kí ọ̀pọ̀ wòye pé olóṣèlú ni Primate Ayodele o, pé bóyá òun náà ti ń jẹun òṣèlú lápá abìkan ni, pé kódà àsọtẹ́lẹ̀ tó sì sọ yìí tá a bá ní ká wò dáadáa, ó fi ń hàn dájú pé èrò ara ẹ̀ lásán òun ló ń sọ síta o, bẹ́ẹ̀ sì ni ó lọ́wọ́ òṣèlú nínú, kì í ṣe ìmísí Ọlọ́run rárá àti rárá ni. Tẹ́ ẹ bá sì wo àwọn ìran tó ti máa ń mú wá sẹ́yìn ẹ̀yin èèyàn náà rí wípé kò sí eléyìí tó máa ń padà wá sí ìmúṣẹ nínú gbogbo ẹ̀. Ìdí sì nìyẹn tó fi yẹ kó kúrò ní ìlànà òkùnkùn kó bá tì mọ́lẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí pọ̀, ó ní agbára gidi, ó gbẹnu tán, ó lékenkà. Satguru Maraji wá kádìí ọ̀rọ̀ wọn pẹ̀lú rírọ àwọn òjíṣẹ́ Ọlọ́run tó kù pátápátá láti ṣọ́ra fún ọ̀rọ̀ ìran tó bá lè máa kó ìpayà bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn, ojú wo lẹ́yìn náà tó fi wò, ìyàwó ló kọ sí yín? Ṣẹ́yìn náà faramọ́ ohun tí Satguru Maraji sọ tí wọ́n sọ ránṣẹ́ sí bàbá Primate Ayodele yìí, àbí bó ló ṣe rí lọ́kàn tiyín? Ẹ máa bá mi sọ opinion tiyín sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì, ẹ máa bá mi subscribe lórí YouTube. Ẹ máa bá mi fún fídíò ní ìkáwọ́, ìyẹn thumbs up like, kẹsì máa bá mi share kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi, tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.